يا ندهة لعباد الله يا عشق كل رجال الله وقدوة في دين الله يا شيخنا يا صلاتي يا صلاتي يا حائذا أسرار الله أسرار الله يا فائزا بعز الله بعز الله ومجتبى لطريق الله يا شيخنا يا صلاتي نور الأزمان ألف صلاتي نور البيان ألف صلاتي نعم الخليفة ألف صلاتي شيخ المعاني ألف صلاتي شيخ الفوم ألف صلاتي شيخ العلوم ألف صلاتي فنون الفن ألف صلاتي على نعم الخليفة ألف صلاتي يا صاحب العز والاحترام والفضل والفوز ألف صلاتي بحر المحيط في علمه بدر التمام ألف صلاتي معروف بالذكر بين الأنام شرقا وغربا ألف صلاتي لخليفة صلاتي سماه أحمد واحد مشهور بالشيخ ألف صلاتي معلم محمد وعبد العزيز الخادمان لشيخ صلاتي الحاج زامبو وابو سيري الخادمان لشيخ صلاتي انظر يمينا ثم شمالا ما مثل شيخ ألف صلاتي لخليفة ألف صلاتي حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا إله إلا الله أي في الحياة أي في الممات شيخنا صلاتي لا إله إلا الله عاقبة شيخنا ألفا عند صلاتي في عزة الرضية في جنة العالية كتب ودانية حي في الحياة حي في الممات شيخنا صلاتي السلام عليك يا شيخ عند صلاتي قوفي شيخ صلاتي يا صلاتي يا صلاتي يوم ولا يوم حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا إله إلا الله حي في الحياة
الصلاة حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا إله إلا الله حي في الحياة حي في الممات شيخنا صلاتي لا. السلام عليك يا شيخ عند صلاة قوسي. السلام عليك يا شيخ كن فيكون قوسي. شيخ صلاة قوسي. بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين آمين. أعوذ بالله من الشيطان الرجيم. آمين. بسم الله الرحمن الرحيم. آمين. اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة تنجينا بها من جميع الأهوال والآفات. آمين. وتقضي لنا بها جميع الحاجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك على الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين. آمين يا الله يا مجيب الدعوات. آمين يا الله. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. àlékún kẹ́ kó máa bá ná Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àṣẹ́kùbọ̀ kẹ́ àti gẹ́ kó máa bá àwọn ẹni Ọlọ́run lápapọ̀. àmín. gbogbo àwọn àfáà wa tí Ọlọ́run fi kẹ́ wa lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, àwọn àfáà tọ́lọ́ fi ṣàánú wa tí wọ́n ti lọ, ọlọ́mọ́sàbà wa ṣàlékún kẹ́ wọn. àmín. ó bẹ̀rẹ̀ láti rí àfáà àgbà bàbá wa Sheikh wa Alimi. Sheikh. ọlọ́mọ́sàbà wa ṣàlékún kẹ́ wọn. àmín. tó fi wá dé rí àwọn tí ń rólé wọn tí wọ́n jẹ́ kílé wọn parẹ́, arólé àwọn ẹni rẹ̀ láti rí Mawlana Sheikh Habibullah Adam Abdullahi Al-Ilori. adamallahu hayatahu. ilé bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi. adamallahu hayatahu rahimahullahu ta'ala. ilé bàbá wa Lágbàjì, ilé bàbá wa Lágbàjì Dawma. radiyallahu ta'ala anhu. tó fi wá dé rí ọ̀gá pátápátá wọn ni níbi tí Ọlọ́run ti ń gbé bọ̀ nílẹ̀ wa táwà yìí, nílẹ̀ afá Alimi. Sheikh. ọlọ́lá wa ọba wa ní ìlú Ìlọrin. Sheikh. 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 wallahu ya'asimuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Amin. ìkàlẹ̀ àwọn bàbá wa ìmáàmù àgbà. adamallahu hayatahu. bàbá wa Ajánásì. adamallahu hayatahu. Sheikh. ọlọ́mọ́sá járí bàbá pẹ́. Amin. ọlọ́mọ́sá wà lá ayé àwọn àgbàlagbà tí Ọlọ́run gbé yín sí. Ọlọ́run ní kí bẹ̀yẹn yẹ yín. alhamdulillah. ẹ̀yin náà tún wá yẹ. alhamdulillah. wà á fakọ̀ ṣánú tọ́bàkà. ẹ̀yin tún wá break record, ẹ set another new record. bàbá bá ṣe ń pè yín ní bàbá wa Jánásì, ẹ tún wá fi doctor, ẹ tún wá fi kún. alhamdulillah. bàbá wa doctor Ajánásì àgbà. Allahu hayatahu. Ọlọ́run járe mi àlàáfíà yín ló pẹ́. Amin. la ilaha illallah. Amin. mo kí bàbá wa kíkì yín jù báyìí lọ sà. mo kí bàbá wa Sheikh Abdullah Amirul Wa'izi. adamallahu hayatahu. ọlọ́mọ́sá járe yín pẹ́ o. Amin. in tó bẹ̀ kí n sọ̀rọ̀ ṣáájú yín.
àmọ́ gẹ́gẹ́ bíi pé bàbá wọ́n rán mi wá ní. Yakumullah. So gbogbo àkẹtẹ̀ tá a tún gbé wọlé yìí náà asáàfi ṣẹ̀ṣẹ̀ pé ẹni tán rán wá náà ni. Hayakumullah. Bàbá sì pàṣẹ òun láti Baghdad pé kí n sáà mọ́ bọ̀ gbogbo ń tà sí ní àsìtẹ́rì lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀dọ̀ àyàká ti wà ní ojú ọ̀nà Ọ̀yọ́ báyìí. Ẹ dákun tó kí tọ́lọ́run wọ́n bínú bàbá mi àmọ́ pẹ́ ìbínú náà tẹ́lẹ̀ àlékún oore rẹ̀ àtàánú rẹ̀ Ọlọ́run mọ́sá mọ́ bá ń yọ̀ǹda rẹ̀ fún yín. Amina. Mo kí àfa wa aríbidé sí. Damallahu hayatahu. Ọlọ́run ní bá ń fi yín lẹ̀ láéláé. Àmín. Àfa wa ń kọ̀rọ̀ Ọlọ́run ní bá ń fi yín lẹ̀. Àmín. Gbọ̀nyìn àfa wa lẹ́yìn kọ̀ọ̀kan ẹ dákun ẹ má bínú. Mo kí bàbá wa Al-Khalifa. Adamallahu hayatahu. Ń bọ̀ wá rí ti tọ̀dọ̀ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tora wọn gangan ni Al-Mudiful Akbar. Adamallahu hayatahu. Àwọn náà ń gba gbogbo wa ní àlejò. Olùgbàlejò àgbà. Ọlọ́mọ́sàjà rí yín pẹ́. Àmín. Mo kí bàbá wa Oganija. Adamallahu hayatahu. Àwọn ni mo bá ọ̀rọ̀ lẹ́nu wọn. Ọ̀rọ̀ sì ti parí síbi ń tẹ́ sọ́run. Bí wàásí bá ti pọ̀ jù, í máa ń fa ẹ̀fọ́rí ni. Torí kò ní padà mọ̀ èyí tí ó mú mọ́. Ibi títí ń mú kan lọ́wọ́, wọ́n ti tún jù mí náà sí. Ó ṣe já sí pé tíwèé bá pọ̀ jù fọ́mọ, í máa ń fa oorun. Ẹ̀kan rí tí ó mọ tògbé, wọ́n ti dánlóòdù fún jù nù. Wàásí tẹ́ ti ṣe òun ní ṣókí, ibi tó ti káàkiri ó ti pọ̀. Kò sì sẹ́ni tí ò mú tiẹ̀ ń bẹ̀. Ọlọ́mọ́sà bá wa ṣàlékún dáadáa yín. Amina. Mo kí bàbá wa Mágàjí. Damallahu Damallahu hayatahu. hayatahu. Bàbá ibi ó dáadé lóore pípàdé yìí tí mo pàdé yín láìpẹ́ yìí ó láwọn oore kan tó wọlé ńjọ́ kejì. Alhamdulillah. Mo tún pàdé yín lé ní báyìí nísìn. Àtútù rì ní ònà. Ọlọ́mọ́sà já rí pé bàbá Mágàjí. Amina. Bàbá wa Agbájì. Damallahu hayatahu. Ọlọ́mọ́sà bá ń ṣàlékún dáadáa yín sà. Àmín. Gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí o bàbá wa ń lé kọ̀rọ̀. Damallahu Bàbá hayatahu. wa ní Òtùbú. Damallahu hayatahu. Ẹ dákun ẹ má bínú. Àfa wa Alikali wọ́n ti lọ. Damallahu hayatahu. Adókítọ̀. Damallahu hayatahu. Ráìdù tó ju ẹgbẹ̀rún àfọwọ́ wá sí mi lọ. Ọlọ́mọ́sà bá ṣàlékún dáadáa wọn. Àmín. Mo wá kí bàbá Khalifa. Damallahu hayatahu. Ẹ̀ ń ṣe teko ẹ̀ ń ṣe tilẹ̀ yín náà. Alhamdulillah. Ó mú méjì lọ́lọ́run jogún fún yín. Mákà àti Madina. Gbogbo ẹ̀ lọ́lọ́run sì ń fún yín yanjú lẹ́yọ kọ̀ọ̀kan. Alhamdulillah. Bí a bá tún wá wo bàbá Khalifa tún máa wò pé nígbà tí yẹn bá ń bọ́kùnrin bá ń wò yín tí ń fọ́ sára bọ́ọ̀lù obìnrin ó ṣe wá fìlì. Ẹ̀rín yín gan-an ó rí kwaya kẹ́mọ́ lò ní kọ́ọ̀bù lẹ́kọ̀ọ̀kan. Hayyakumullah. Bí ní kọ́ọ̀bù bá ṣe ọ̀ràn yẹn fọ́kùnrin náà ni á ti rẹ́kọ́mẹ́ndì ẹ̀ fún yín. Torí the smile is too dope. It's too dope. Kílẹ̀ wíbẹ̀ wọ́n dà fẹ́ lẹ́yà. Eléyìí ṣe ń pa ara àbùn yín. Ẹni bá lójú náà ó ti dá mọ̀. Ọlọ́run wá ṣe yín ní bastatan fil ilmi wal jismi. Alhamdulillah. Kò rọrùn kí yẹn má yà àwọn àgbàlagbà dání ó le gan. Sórí bàbá tiẹ̀ tó kú tí ó fi ọrùn bàbá rẹ̀ ò wúwo láyé kó tó lọ ní o. Bí dádì rẹ̀ bá wúwo ní ikú wọn ó fi ọ. Ó mọ̀ là ń gbé àṣẹ́kù tán ń gbé lótó yìí. Bá Nábì ṣe wúwo tó òun ló fa rògbòdìyàn tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. Mo ẹgbẹ́ sọ̀rọ̀ láwùn wálẹ̀ díẹ̀díẹ̀ sóye. Bá Nábì ṣe wúwo tó òun ní rògbòdìyàn fi pọ̀ lẹ́yìn rẹ̀ tó bá wọn. Béèyàn ńláńlá bá lọ ẹ̀yìn wọn mì torí báwọn ṣe tó náà ṣe fi ṣiṣẹ́. Bó ṣe wá mì tó bí ó bá sì ṣe mì tó bọ́mọlábí bá gba ayé bàbá rẹ̀ yóò balance. Ẹ̀pà àgbò máa fi náà ni kò ní jábọ́ tó bá fi mẹ́pà àgbò jábọ́ ẹ̀mí ti lọ sínú. Nígbà tó bá fi mú yàn bá ẹ̀pà àgbò nínú kòkò ẹ̀wọ̀n ó ti lọ yányán nù. Àmọ́ bẹ́ẹ̀ mi bá sì ń bẹ́ńbẹ́ ẹ̀pà àgbò ní lọ o.
bẹ́ẹ̀ nílé ńláńlá kọ̀ọ̀kan Ọlọ́run wa ń bá yín mójútó ní tinú àti níta. Alhamdulillah. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi náà ti mọ́lúdì pa lọ́dún ìpé ẹgbọ́ bá dọdún tí ń bọ̀ átùmọ̀ tún wò nǹkan tí wọ́n tayọ àlà kẹ́límọ́tù wàjíza tẹ́lómi ò mọ̀ torí ẹ̀wọ́ kọ̀ lè kó dán wò lásìkò yìí ìwọ tán pè tó kàfẹ́ lè dún olóde nú ìwà yín náà ló pọ̀ ìwà yín dáa ní fi wá wọn hàn lásìkò epo yìí torí ìbínú àìjó rọrọ̀ sọ gan ní ó padà fi dòde rú adúró owó epo yìí àtọ́làtọ̀ àlífà mọ́jì rẹ́rìn ní bàbá wa al-Khalifa adamallahu hayatahu. mo wo wá sí náà lẹ́kọ̀ọ́ gbogbo lílọ bíbọ̀ ẹ̀ tó wá jẹ́ kí sáré ajá bí ẹ̀ bá ń gbọ́ àwọn ọmọ bàdíra àwọn Shanzaliya ẹ̀rù fi pààrọ̀ ń san lábẹ́ tẹ́ǹtì ni nítorí àtún àbójú omi rọ̀ ń tà ní bẹ́ẹ̀ lómi bá rèsì bàndírì báyìí bó o bá jẹun kó tó kú olé gírí ó gbé ọ torí àwọn ariwo bàndírì wọn máa ń dá ìjẹ́sì oúnjẹ ni àfi kó bà nǹkan mú ẹ wá fi rinlẹ̀ ń gbé ń tá ajogún bá ń lé nì gbogbo yìí dà ń wíyà arábùn yìí iṣẹ́ yín ni ọlọ́mọ́sà máa bá wa fún yín ṣe sí i. Amina. la ilaha illallah. Amin. kíkì yín jù báyìí lọ ẹ má bínú mo wá fẹ́ kí àwọn àyà wa kí tó bọ́ sọ́dọ̀ Sheikh Nasir. Allahu hayatahu. èmi ó kàn kí àwọn àgbàlagbà ní kàkà masala yìí mọ́ wa ni torí àwọn bàbá ti ṣe wáàsí bàbá náà kí ibùdó ó sì mọ rí lọ́nláìn pé ó ti jẹ́ sẹ́tà bẹ́ẹ̀ ìjọ tó bá ti ṣẹ̀ṣẹ̀ pò ráyè mọ́ nítorí ó mọ ráyè wọn kàn kọ́ tirẹ̀ ọ́fù ni wọ́n níbi tán bá ti dá ọ lágbádá Yorùbá ló wí bẹ́ẹ̀ o wọ́n níbi tán bá ti fún ọ lágbádá ìyẹn wọ̀ lọ́bẹ̀ mo wá rí pé ọ̀rọ̀ yẹn fi another ibi tán ti fún ọ lágbádá ò ṣe lè wọ́ lọ bó o bá wọ̀ ọ lọ tó dán náà fi ronú kan fún ọ mi wọ́n rí po mọ́ lónìí àwọn ọmọ mi ti ń bá fún lásọ èyí tó bá wọ̀ lójú mi tó wá wọ̀ ọ̀dà inú mi ò wá dùn pé ó gbà sí ìwọ́n táfà rẹ fún lásọ tó wá sọ aṣọ àfà rẹ di night wear ò ní gbà mí láyé ò ní gbà mí lálùkìyámọ̀ èpè tó bá fi escort rẹ gan bóyá ló ro owó rẹ fẹ́ ra sọ mọ́ bí yàn bá ṣe lo aṣọ aláṣọ ni ó ṣe sasọ tiẹ̀ náà ibi tá ti dá wa lágbádá náà nu ó wá dá ká jíṣẹ́ ìhun lójú wọn pé báwọn àtà ṣe ń gbádùn wa kínú ilé náà máa gbádùn wa jù bẹ́ẹ̀ lọ ó kí àwọn màmá wa adamallahu hayatakunna. ẹ bá ń ṣe adamallahu hayatahunna. Adamallahu hayatahunna. ọlọ́mọ́sá jẹ́ pẹ́ fún wa o. Amina. gbogbo ẹ̀yin màmá wa lápapọ̀ ó bẹ̀rẹ̀ láti rí màmá wa gbà àti màmá wa gbà àti màmá wa gbà gbogbo àwọn màmá wa gbà ọlọ́run mọ́sá jẹ́ pẹ́ fún wa. Amina. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ṣe jókòó hùn táwọn wojú yín hùn ìfọ̀kànbalẹ̀ lẹ́ ń jẹ́ fún wa. ìyákíyá kan ò lè ranjú mọ́ wa ń ta ẹ̀yin náà ládẹ́ sí wọn káwọn àyá àti ìyá pàdé ra wọn gbẹ̀yìn ìyá ìdẹ́lẹ̀ ọ̀sùkọ́tì wa àwọn mọ̀ àtù olótó àwọn yìí ìyá tó bá fọkọ̀ ìborùn náà fi rí ọbọ̀ ìborùn àti tẹ̀sùbà tó yanjú bí tẹ̀sùbà náà fi wá nẹ́tíwọ̀kì ságbárí ẹlòmíì èyí rẹ̀ tí ò fẹ́ pọ́ tẹ̀sùbà yọ kan pọ́m èyí ń sì pé tẹ̀sùbà tó fi mú nẹ́tíwọ̀kì wọ eré ẹnìkan wọ́n lè fi dìlítì nẹ́tíwọ̀kì lérí ẹlòmíì gbogbo ẹni bá ṣẹ̀ṣẹ̀ ń pé òun fẹ́ hàn wá lè mọ̀ ọlọ́run ti gbé yín kalẹ̀ fún wa gbogbo nǹkan lè fi kún wa lọ́wọ́ ní tinú àti níta ọlọ́run má pa yín fún wa láéláé. Àmín. la ilaha illallah. Àmín. mo wá kí ajiwa muti'ullah. Adamallahu hayatahu. ìkẹ́ ọ̀kẹ́ àti kẹ́. Adamallahu hayatahu. gbogbo ẹ̀ papọ̀ sára yín. ẹ fi fẹ́ tàná hàn ẹ fi hàn lẹ́ni kò sú yín ṣe rí ẹ wò gbàtẹ́ tí ń náà bọ̀ owó rọrùn àti rí ó kàn rọrùn àti nẹ́ni sórí ẹni tó bó pásù lójú rẹ̀ ń tí wọ́n ń fọ́n fìfìfìfì ń náà ni ó máa fò jáde kó fò fìfìfì wọlé tó bá lè wo àkáǹtì àwọn olówó
green ẹyọ kan péré ni máa wọlé ó lè jẹ́ green ẹyọ kan péré ló wọlé lóṣù kan gbogbo èyí tó kù red ni. Man kana lillahi Abdulwazi kana Allahu nasurahu. Man kana lil ghairi mabghudun ladallahi. ẹ ń wùwà dédé ó kọ yín Ọlọ́run yan ó kọ òun fún yín ó sì bára wọ̀ yín mu. Alhamdulillah. ẹ̀yin náà sì ń wùwà rẹ̀ kódà ká padà síbù kan máa ṣẹ́jú sí yín ẹ ti dìlítì ẹ̀ kó nú ra wọ kí ló tún fẹ́ ṣe mọ́ tẹ̀ ń ná sójú ọ̀nà àwọn ẹni Ọlọ́run inú Sheikh Shazali gan mọ̀ dùn lálùkì àmọ̀ pé mo ní àná gidi. Man kana lillahi. mo rí èèyàn gidi orí bí ihe ọmọ mi wọ́n máa jíṣẹ́ fún wọn. Kana Allahu nasirahu. kò sígbà tí n bá rí Ummu Mutmainna tí èmi ètò tún àdúrà ṣe fún yín. ṣé ara lomi kan nífẹ̀ẹ́ àfáà ni ọmọ kéwù mi nífẹ̀ẹ́ àfáà wa rí pé fẹ́ tó ní sí mi yìí pọ̀ ó yá mú kan nú ọmọ mi máa lè fẹ́ ìjọ táfà séhùn náà ló ti gẹ́gẹ́ ti pé òun sí eléyìí ṣe. La ilaha illallah. ọmọ àfáà náà ni ó máa rán sílé sọ fáwọn ṣéwù o sọ fáwọn ṣéwù tábà ṣe sí o kò lọ mọ́ o tẹ́fì wá rí pé ìfẹ́ tójú lásán ni bàbá ò sí láyé bàbá sì tún kú lóòótọ́ àmọ́ fẹ́ tẹ́ ẹ ní sí Mawlana Sheikh Shanzali Radiyallahu ta'ala anhu. ẹ fi hàn tán yányán níbi gbogbo ntọ́lọ̀ fún yín. Allah. Ọlọ́run dákun ibi ó dáadé nú ọ̀rọ̀ yín ọlọ́mọdé ó bàjẹ́. Amina. àwọn bẹ́ẹ̀ ṣe ń pe owó mílíọ̀n lásìkò yìí OPL lomi kò tí gba 5,000 nú ọdún yìí tí 5,000 bá wọ bẹ̀ ó wọ bẹ̀ kélékélé ni yá 1,200 500 kọ́dà jọ 10,000 bá wọ OP rẹ̀ lójijì àfi ká pè é láti ibi iṣẹ́ òun pé tí ò sí ó jalè ní. Man kana lillahi. ṣé ẹ rí kéèyàn rówó àánú Ọlọ́run téèyàn máa fi náwó ó ju àánú Ọlọ́run téèyàn fi rówó lọ. Allah. àánú Ọlọ́run tẹ́ fi náwó òun ni ó fi rìtẹ́ẹ̀nì àánú Ọlọ́run sínú ayé yín títí láéláé ẹ̀ tún wá sí àyè náà sí àyè àwọn àgbàlagbà ibi tẹ́ ẹ tún wá náà sí ẹ wo ọkọ tí ń jẹ ẹ wo ọkọ tí ṣe wù ń jẹ man kana lillahi. Man kana lillahi. Kana Allahu nasirahu. àrànsí Ọlọ́run lẹ́ ń béèrè sí i lẹ́fi dúró ti ṣe wù náà sí kù tó wáyé. ó kọ́ máa ń ròyìn in tansurullaha yansurukum. Allah. wa yuthabbit aqdamakum. ẹ wo tọ́lọ̀ fi tẹ̀lé gbogbo gbẹnu bá ràn Ọlọ́run ṣe o lè sẹ́ndì kẹ́dìtà láti sọ́lọ́n direct ni who be you. olùkàtí nàmbọ̀ Ọlọ́run lọ́wọ́ ni àwọn àfáà náà làkàtí nàmbọ̀ Ọlọ́run máa tẹ́ sáwọn àfáà àwọn aláìní máa tẹ́ sí wọn dédé yìí tẹ́ ṣe yìí nísìnyí Ọlọ́run ti gba kẹ́dìtà láti níbi tó wà. Kana Allahu nasirahu. Ọlọ́run kó dákun kò sí tó jẹ́ ń ṣe fún yín báyìí ládàáyẹn rí látọdún tá a ti bẹ̀rẹ̀ mọ́lúdì nílọrin yìí absent rí lẹ́ẹ̀ráyè rí tẹ́ bá na cross sí wa díẹ̀ nǹkan kankan ló fà yín wá àánú Ọlọ́run ni àti dúró déédéé àtànáwádé ní báwo yẹn ṣe ń kígbe ń pé ìgbà lè tó ó ti ẹ̀já sí pé ìgbà wọn ò lè kárí ẹlòmíì kan rí páwọn èèyàn kọ̀ǹpléènì lòun náà fi ń kọ̀ǹpléènì o nǹkan kan ò ṣe gbà lọ́dọ̀ tiẹ̀ o ń dà fún o ń rówó back to back àmọ́ ìlú olójú kan ìwọ wá lè lajú rẹ méjèèjì ọ̀sán kò ogun kan náà bọ̀ yọ ojú nǹkó ibi tó rí páwọn olòṣì pọ̀ sí ìwọ wá ń sọ pé ó họ́ọ̀tì wọ́n gbé ice block jáde
gbogbo tó hot wọ́n tutù nísìn intelo mi fi complain nínú bí complain ń ṣe wá pọ̀ tó ẹ̀tún wa ná èyí tẹ́ tún ná lọ́dún yìí ó tún yàtọ̀ sí tọdún tó lọ alhamdulillah ọlọ́run dákun èyí tẹ́ tún rí lọ́dún yìí lóore ọlọ́run mọ́sà bá wa ṣe ní àdìpèlé amina ní dọ́bùdọ́bù amin eléyìí fi ń yé pé kò sígbà tí èèyàn bá lérò kó pọ̀ sórí ẹni tí ń sayá jámíù níbi mòlúdì rẹ̀ káwọn èèyàn lè wá àwọn olórí búlò ń fàbọ̀ wọn o àwọn èrò ká pọ̀ lásán oúnjẹ mòlúdì ti tán mòlúdì tán fẹ́ ṣe lálẹ́ oúnjẹ ti tán láti 2:30 ọ̀sán bẹ́ẹ̀ tí èèyàn bá ti fayá jámíù jù ó ti fún àgbàdo lé jù kó sàmọ́ kó àwọn èèyàn bọ̀ ó wá kó àwọn eléré bú wa wọ́n wá jí fóònù àfọ́mọ́lúdì ọlọ́run bù kẹ́jú wọ́n báyìí wọ́n ló sáà ní akọ́ àwọn èèyàn wa ó sáfẹ́ rérò ní àwọn agbéwìrì ló déhùn èrò kọ́ ló nídìí èèyàn ní debit credit aláàtì ẹyọ kan ó lè clear gbèsè 20 ọdún Allah mọ́ tó béèrè wájú ọlọ́run o credit aláàtì ẹyọ kan èèyàn kan péré ọlọ́run lè fi change sórí rẹ sáànú tó tún mọ̀ yà mọ́ kana Allahu nasirahu ó wá já sí pé ò ní ṣàánú yẹn ni ẹlòmíì ní followers wàláì pẹ̀lú followers rẹ̀ kò rí owó ṣe dátà ń gbàwìn wu àwọn followers rẹ̀ ni léèwọ̀ gbogbo àwọn tó ní followers nínú ayé pátápátá àwọn tí ò ní followers ní ṣàánú wọn léèwádìí ìtàláwà náà àwọn wo là ń jẹ àwọn táyé ò mọ̀ là ń jẹ 110 followers ní tó nínú kódà private ni ó tún fi sí tí fi ń yé pé gbogbo tí ń dùn ta inú lẹ́nà tí ń palẹ̀ mẹ́ àwọn kọ̀ọ̀kan lọ́lọ́run máa wá fà jáde ẹyọ kan yìí náà tó gbogbo yìí tó kù náà ń kun ni bọ́lọ̀ ń ṣe wá jẹ́ ó ṣe yín ní alifu alimunfagida tó kápá gbogbo nǹkan ìntayé fi ń wárí fún yín tá fi ń pè yín léèyàn tá fi ń ṣàdúrà fún yín ọlọ́mọ gbà lọ́wọ́ yín láéláé amina dèdí àdúrà tí mo ṣe fún yín bó ṣe kún tóun bẹ́ẹ̀ náà ni mo ṣe fún àfa wa aríbidé sí hayatahu àfa àsáàfà ẹ sì tún tẹ́wó kò rọrùn o gbogbo àwọn àfa yìí à ń tẹ́wọ́ gbọ́rẹ́ ni wá stylishly à ń tẹ̀ wọ́n à ń pákéjì ẹ̀ ni àwọn tí ń tẹ̀ sí wa náà lójókòó yìí ṣé màá ṣe pos ni àbí màá lè ṣe pop àwọn tó ti rí bá ti ṣe kan náà ń tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ṣe wá mọ̀ pé àjọ ń tẹ́wọ́ gbà náà ni ẹ sì tún tẹ̀ fáfà sáfà ẹ mọ fàdíìsì bá wa jà láàyè yìí pé àmọ́lì ṣé màá sàmọ́lì èmi náà ni ẹ sì já ara mọ́lì yín ṣe gbogbo àmọ́lì yín náà lóore ọlọ́run ojú ọmọ bọ́ sójú ẹ̀ àmín gbogbo ẹ̀yin tẹ́ náà bẹ́ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan tá a lè dákọ yín tán ọlọ́run dákun má jẹ́ dé bá bànújẹ́ lé àmín ṣékù wa náà ṣe bansi amina mẹ́ta fadu ataseun amina 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 ya Allah sheikh wa nasir adamallahu hayatahu èyí tá tún ṣe lọ́dún yìí kò sí nǹkan kan tí mo fọ̀rọ̀ yín wé àti ilé àwọn ẹni Ọlọ́run lápapọ̀ kò ju àyà kan nínú Al-Qur'ani lọ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وعد الله الذين آمنوا منكم àdéhùn tó lọ ń ṣe fáwọn bàbá wa nù
Mawlana Sheikh Shanzali radiyallahu ta'ala anhu. agbájúmọ̀ bàbá báyìí ajẹun wájú wọn kódà lùbàndìrì wájú wọn mo lùsánà wájú bàbá ń jọ kan ní gbogbo Thursdays ni kò sí ẹjẹun kò ń záwíà kódà àwọn èèyàn ó gbénu fẹ́lẹ́ wá ní ebi ò tí kárí tó báyìí gbà wọn gbogbo gbàtà ń wí sápá ò tí go viral púpọ̀ nǹkan mú àwọn èèyàn létí tí ni bébí ò ṣe tí kárí tó ń gbà wọn náà àwọn èèyàn ó jáde tán pé à ń lọ ọ̀dọ̀ Mawlana Sheikh Shanzali ajẹun bẹ níbi zikiri tí mo rántí láti mo lù sánà wájú wọn náà ni bàbá wa gbádùn sánà wọn wá há oúnjẹ kiri kètí kan mi bàbá ní ẹ gbóúnjẹ fún ó lù sánà wọn dáadáa ẹ gbóúnjẹ fún èyí tèmi náà wá wú mo parí oúnjẹ wájú wọn gbà mo parí ẹ bàbá tó wá fún mi lẹ́ran sí ẹ rí pé mi ò gbàgbé dédé bí bàbá ṣe ṣe òun èyí tèmi rí sọ yìí wọ́n ṣe é sáyé àwọn èèyàn míì tí wọ́n lè rí sọ síta báyìí. wa'adallahu alladhina amanu minkum. bàbá tasarọ Ọlọ́run tẹ́yẹ́yẹ́ débi wípé gbogbo ààbù tí ń jáde táwọn èèyàn ní followers ń bẹ bàbá ní followers tiwọn náà nínú ìgbà kọ̀ọ̀kan mo sì rí wá sí bàbá lérí TikTok láìpẹ́ yìí ó ní followers ju ẹlòmíì tí ń yọ̀ dílẹ̀ live TikTok lọ àwọn kan bẹ wá sí àwọn àgbàlagbà tipẹ́tipẹ́ òun náà mọ póòsì òun làwọn fi ń rí followers ti wọn wọ́n sì nú gbà yìí wọ́n sì tún lo star jẹ ẹlòmíì tí ń bẹ nú gbà yìí lọ. wa'adallahu alladhina amanu minkum. bọ́lọ̀ ń ṣe wá ṣe òun promise ni o Ọlọ́run ṣe àdéhùn ni o Ọlọ́run èyí ti ṣe fake transfer Ọlọ́run èyí náà cross kìí sì ná ke Ọlọ́run láwa tá a bá ti ṣàdéhùn fún allazina amanu minkum. àwọn tán nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run tán sára Ọlọ́run nínú àti níta. wa amilu solihat. amilu solihat olólo ń ṣètò Ọlọ́run kó máa sí àwọn èèyàn o òun pàmpọ̀ Ọlọ́run ó sì ń hákó fáwọn èèyàn Ọlọ́run dá ọmọ àwọn èèyàn ò sì dá ọmọ lólórí irọ́ ni ìyẹn ò lè nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run kó ló páyọ̀ Ọlọ́run kó sì má bọ̀wọ̀ àwọn èèyàn bàbá fi dáadáa wọ́n fi kún ìmánì wọn. la yastakhlifanna wa amilu solihati tọrọwọ́ Ọlọ́run nìkan kọ́ ló nídìí láyé rẹ o ó nídìí ọwọ́ èèyàn náà o ẹlòmí ò mọ̀ ní ẹ Ọlọ́run ti tó mi Ọlọ́run wà láti sánmọ̀ ni àwọn èèyàn náà ni ó rán sí ọ Ọlọ́run ni ó fún ọ lálàáfíà lóòótọ́ àmọ́ máa ń rin dókítà rẹ fín kó má sí abẹ́rẹ́ gún ọ ọ̀dọ̀ Ọlọ́run làlàáfíà wà o sì gbáradó fábẹ́rẹ́ múra jẹ́dì rẹ wọ́ bọ́lọ́wọ́ bá tiẹ̀ fún ọ lálàáfíà èyàn ó mọ̀ lánàá bọ́lọ́wọ́ bá rán àánú rẹ̀ wá èèyàn náà ni ó ràn wá níta fi nídìí dáadáa lò bàbá fi dáadáa wọ́n fi kún ìmánì wọn wọ́n fi kún ìláyà wọn Ọlọ́run wá ní àdéhùn tá a ṣe fún wọn ni. la yastakhlifannahum fil ardi. Ọlọ́run láàánú jẹ́ parun wọn ní tán bàbá kú wọn tún máa ṣẹ́kù. kama stakhlafa alladhina min. la yastakhlifannahum fil ardi. bàbá kú kọ́dà wọ́n ti máa lu ayé jẹ lómi tí tún bẹ láyé lọ. la yastakhlifannahum fil ardi. nínú istikhlafu Ọlọ́run tí ò jẹ́ kí bàbá tán bàbá Magaji làwọn òyì. damallahu hayatahu. sórí wọn ó lórí Sheikh Shanzali ó rí wọn ó lórí tànà ó ti sùn. la yastakhlifannahum fil ardi. bàbá Khalifa ni bàbá ń bọ̀ wọ́n ń bọ̀ gbogbo àyí tá a bá wojú aago á ti fẹ́ bẹ́ẹ̀ bá sàwọn fáǹsì tán kàn mọ́ hó tán ní jẹ́ ká gbó gbádùn kó ti wọlé àbáká tó rí wa físíkálì ó dìgbà tá a bá dàrin agbo kì í ṣe pé ayọ́ ńlẹ̀ tó bá wọn. la yastakhlifannahum fil ardi.
bàbá Khalifa àtẹnu géètì ló ti rí wọn pé bàbá ń bọ̀ tètè máa tún tàṣùbà mú ká má ti sọ̀rọ̀ gán máa rí pé haibatan wa jalala Allah. ọlọ́run ò jẹ́ kí bàbá tán ni ìtàwọn ṣe síwájú ọlọ́run wá dá padà. la yastakhlifannahum fil ardi. Sheikh Nasiru náà ni èmi máa sọ dáadáa mo níràwọ̀ àwọn ẹni ọlọ́run gbogbo àwọn ọmọ wọn pátápátá ìràwọ̀ tẹnìkan ò ní tẹ tẹnìkan rí ọlọ́run pín ní pàṣẹ́ntéèjì ni. Alhamdulillah. ẹni tọ́lọ̀ ń bá ti gbé síwájú àwọn tí bá kàn ń bẹ lẹ́yìn kankan dà mọ́ pé aṣáájú wa ní kẹ́sì mọ́ bọ̀ owó ẹ̀ àmọ́ kọ́mọ̀ ká wá rí pé kọ́dà àwọn bàbá Khalifa àwọn náà ń lò ìràwọ̀ wa ìràwọ̀ rẹ náà ń ṣe slomo ni kò wáyé wá sí kankan ni bá ìràwọ̀ rẹ sọ̀rọ̀ kó tà kàkà kó ronú eré rẹ ò pé kò wá nǹkan wá sí ni kí ló ń fa rẹ ni ọlọ́run pé sọ́n sọ pé chájà rẹ ni ọlọ́run ò dá ni fọ́lùkọ̀ mú chájà wọn gbogbo iná chájì bákan náà Allah. ó kú bó bá ṣe mọ́ lò sí. la yastakhlifannahum fil ardi. Sheikh Nasiru náà da ti wọn lẹ̀ ẹ̀wọ̀n bá lọ́ọ́ ṣe kún wọn. la yastakhlifannahum fil ardi. ẹni bá tán sára ọlọ́run tó sì ṣe dáadáa ọlọ́run kún un náà. kama istakhlafa alladhina min qablihim. ọlọ́run ní bá ṣe ṣe fáwọn tó ṣáájú nù. àwọn tí ń bọ̀ lẹ́yìn wọn náà á ṣe fáwọn náà òsì ọ̀rọ̀ ní kó láwọn àfáà ti lọ ògo tiẹ̀ náà ti lọ pẹ̀lú ẹnu kò máa ní kò sáwọn àfáà mọ́ mo òun sọ fọlọ́run pé ìtò ṣe lánàá òun ó kàn ṣe by mistake nù ìtẹ̀yìn bá ṣe lánàá tí ò rí ṣe lé ní by mistake ló ṣe hùn ẹni tó pass exam nínú exam ọ̀lù táwọn apẹ̀jọ́ kejì exam pé tún kọ tí wọ́n á ń jẹ yín ó gbẹ spo ni kò sí lórí ẹ̀ èèyàn nu ká tó wá lọ́lọ́run ọlọ́run ṣe nǹkan lánàá ní òlò ṣe lónìí àwọn bójú ọlọ́run jẹ́nu kí ìwà láwọn afásàlá ti lọ fi lọ kú lọ wá tí ò bá ní mu lọ́lé àgbákò wọ́n mọ̀ pé wọ́n sì mọ̀ pin a lè ṣàdúrà fún ọ kó dáa fún ọ kó má jẹ bọ̀rọ̀ toró rire òun ètè tè fásitì torí tó wà ní ẹ ṣàdúrà fún mi kí n ra mọ́tò ò lè rà á nísìn ìyún èyà àmọ́ yóò gbàdé ó lè má yà àmọ́ bó bá bínú inú tí mo ṣe pè fún ọ yìí mo ń ya etí lé torí bọ́lọ̀ ń ṣe dáyé nù eri bú pọ̀ ju eríire lọ. Allah. Eríire ni obìnrin ọlọ́run mú eríire lẹ́ẹ̀kọ̀ọ̀kan títí tí báyìí ní ìtọ́jú níyì nu kí ló jẹ́ tí góòlù níyì válù tí ń bẹ lára góòdì ojú wípé à ń ṣe wàhálà ká tó rí lọ. Allah. má di ọ̀kẹ́. Kàmá ṣe gbọ́rọ̀ ó ń di owó lójú kó mẹ́ ó di owó lójú a ní di owó. كما استخلف الذين من قبلهم. kí àwa ní táwọn tànáà ti lọ kò sí bẹ̀ mọ́ táwọn tẹ̀ ní bẹ́ẹ̀ inú ilé tẹ́ ẹ bá rí pọ́ hó lánàá tí ò bá hó lẹ́ni pọ́blẹ́mù kan wà nù. àmọ́ inú ilé tá a bá ti dúró tán tí wọ́n tán sáré ọlọ́run tẹ́sí tó pin dáadáa kárí àwọn èèyàn táwọn èèyàn fi dáadáa ròyìn wọn ní tán bí inú ilé Salaty ò ṣe tán inú ilé Oganija ò tán inú ilé Sheikh Aliy ò tán inú ilé baba Ajánẹ́sì ò tán gbogbo táwọn àgbàlagbà gbé kalẹ̀ fọlọ́run ni ọlọ́run wá ka oore fún wọn ó ká ìsan fún wọn. كما استخلف الذين من قبلهم. ọlọ́run bá a ṣe fáwọn tàná wọn náà láti ṣe fáwọn tèmi o ẹni tó nífẹ̀ẹ́ Sheikh Shazili lánàá tó wá ń jẹjú àwọn ọmọ wọn lẹ́nìí àgbákò ló fi ń rún mú Sheikh Shazili ti lọ wọn lọ o mo ní wàláhì bí ẹ bá sọ lá Sheikh Shazili tẹ́ ti lọ mo nífẹ̀ẹ́ wọn púpọ̀ bí Sheikh Shazili bá ń bẹ láyé dì sí yìí náà bó ṣe hàn àwọn ọmọ wọn lè mọ̀ ló hàn wọn náà lè mọ̀. Allah. gbogbo àwọn tí ń hàn bàbá Mudiru lè mọ̀ lọ́wọ́ báyìí tí wọ́n ní ṣé Ádámọ̀ tó lọ ni bí ṣe Ádámọ̀ bá ń bẹ láyé dì sí náà wọ́n bírèkì àti wọn bá a sì mọ̀ ṣe láì fún ṣé Ádámọ̀ náà nù táwọn sọpọ́ọ̀tì wọn wọ́n bá ń bẹ láyé ló fi já sí pé ntá bá lè ṣe fún tàná ìyẹn máa ń fi dáadáa tàná ìyẹn máa fi ń pa àṣìṣe tèmi rẹ̀ tí wọ́n pẹ́ mo wọlá bàbá rẹ̀ mọ́lá
torí kò sí bó ṣe lè wó mọ́ bàbá gbéyàn sí àga ńlá yóò fì kò sẹ́ni tí ò ní fì àwa tá a jẹ àlífà yìí gan ta kan wá ń ṣe káàdì bí kàlífà ó fì lọ́dọ̀ tiwa ló fì lọ́dọ̀ wa ká tó wá láwọn tó jókòó ń bẹ̀ gángan yìí kò yí sí àmẹ́ni tó bá fi àníyàn kan tẹ̀lé wọn wàlá ọlọ́run máa pín fóun náà bọ́lọ́run ṣe ń pín fún ṣéun náà sí wì alhamdulillah kò sí pé ta bá ń tó lọ tá ń tó bọ̀ kò jìnnà àìmọye ìgbàlẹ̀ jánẹ́sì fún bàbá kàlífà láìpẹ́ yẹ tún pàdé lọ́dọ̀ Seiful Kadiriya ẹ tún dìde ẹ tún jánẹ́sì ẹ wá ní kọ́lọ̀ mọ́kò fún yín báyìí bí yẹn bá ti kẹ́ ìsokalẹ̀ fẹ́ni tí ń bẹ wájú òun náà kẹ́ ìsokalẹ̀ fún rẹ̀ gbogbo ibi tí bá ń jòkó lé yóò máa pàdé ẹ̀jẹ̀ ni bí yẹn bá ṣe fẹ́ jẹ́ ká yí òun rí àwọn tí ń bẹ wájú òun bó bá ti sọ̀mìtì fún wọn yóò máa balansi aga fún wọn náà. كما استخلف الذين من قبلهم ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم. nígbà déhùn tọ́lọ́ ń sẹ́nu pé gbogbo ẹ̀sìn tẹ́ ẹ bá ṣe ẹ̀ nífìnira ṣe mọ́ àwọn ọ̀kẹ́ lọ́lọ́run gbé dìde yìí ìkẹ́ gangan kò sí ìnira ńlẹ̀ mọ́ gbogbo ẹni bá rólé ọlọ́run iná lọ ni kì í ṣe ní àràwọ̀ wa ló lọ. ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم. ká tètè máa wí máa báwọn nàìjíríà tán bí wá sí ni bàbá múnádé nàìjíríà àpẹẹrẹ stìjàbà ni torí wọn níná ládùúgbò ìlú yẹn ọ̀dáadé wọn múnádé àdúrà ti gbà wọn fẹ́ mú lọ ọlọ́run ti gbàdúrà rẹ̀ padà nù. ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم. ọlọ́run wọn máa wá fẹ́ ojú ọ̀nà wọn ẹ̀sìn wọn máa bọ́ sójú ọ̀nà ẹ̀ nífìnira sí ẹ̀sìn mọ́ ẹ wọ àwọn tó rólé ànábì Mákà wọn àfinira sí ọlọ́run gba sí ànábì ni gbogbo àwọn sùdẹ́sì wọn àfinira sí ìyẹn ó ṣe gbàgbé Al-Kùránì nínú èsì tó bá wọn kò pọ́síbù àfáà mi tó gba wọ̀dù awọnú sẹ́bí ebi pa mọ́jú ni wọ́n wá lé rúkú kò rí bí dìde bọ̀ ẹjọ́ ó dìde kó dákú wọ́n ní jàzìbí àgbẹ̀ àmì ẹni jàzìbí àgbẹ̀ sáré àti òrò jẹjẹ wọ́n pe Abdul Kadir sí lọ́tí ọ̀tún wọ́n pe Salaty létí òsì kò tají ẹ fi sẹ̀mú sí lẹ́nu ẹ da mílíkì sí àti mọ́ọ̀tì ẹ̀rí tí ó lanu ní Allahu Akbar ní tí ń ṣe gangan nù. ولا يمكنن لهم دينهم الذي ارتضى لهم. ojú ọ̀nà tẹ wà ní táwọn bàbá ṣe kalẹ̀ lánàá tẹ́yìn náà wájú ó bàjẹ́ ọlọ́run wá ń jẹ́ kẹ́ mọ́ sí ẹ̀sìn pẹ̀lú fọkànbalẹ̀. ولا يبدلنهم من بعد خوفهم أمنا. gbogbo tó pàwọn àgbàlagbà láyà lánàá ìfọkànbalẹ̀ ní jẹ́ fẹ́yìn lẹ́ni ìyá àtà náà tún ní rìpíìtì ara ẹ̀ lẹ́ni torí àwọn àtà náà ń ṣe é pé ni bàbá wa Amirul Waizi adahamallahu hayatahu nígbà tí mo lọ́dọ̀ wọn sọ̀rọ̀ kan fún mi wọ́n wá tún ọ̀rọ̀ nínú mọ́tò ń pé àyà yìí gangan ni bàbá ń tú fún mi ń pé wala nubaddilanna. ولا نبدلنهم من بعد خوفهم أمنا. pé gbogbo tó pa àwọn tàná láyà lánàá ń táwọn tàná fi bẹ̀rù ṣe lánàá ìfọkànbalẹ̀ lẹ́yìn òfin ṣe lé ni bàbá ní nígbà táfà kan ra mọ́tò láìpẹ́ yìí nígbà ní àwọn ọdún kan sẹ́yìn wọ́n láwọn ṣẹ̀dé látàjí àgbígbà wọn ni wọ́n láfa náà wá ra mọ́tò wọ́n ní ó tó lé 3 sí 4 táwọn wọ̀ lọ pé àfa alágbájá ra mọ́tò sóòsì lè mọ́ gùn wọ́n ní ẹni sùúrù náà ẹ jẹ́ ń ṣèwádìí o kó tó ní kó gùn o nígbà táwọn tó ṣèwádìí dé wọ́n ní wọ́n ló dáa bó ṣe rà á àmọ́ kó má ti gùn nílọrin kó má ti gùn nílọrin ó léwu Amirul Waizi náà ni kò léwu kankan o torí mọ́tò òun náà la fi ń gbé yín kí o àti ń gùn lọrin ọ̀rẹ́dì o níbi tí àsìkò ògbà ń lágbàdé àwọn sì ra mọ́tò lójijì kò tí ì kú òun lè ká wọ̀ṣì tó ti post yẹ ṣèyí mọ́tò òun làwọn ará kìíní sìn àwọn tiẹ̀ ń bírèkì rúùlù lọ ni wọ́n ní gbà kan lẹ́nìkan tún sọ fún mi ní bàbá ẹ dákun gẹ́gẹ́ bí tí wádìí gbé jáde wọ́n ní tẹ́ ẹ bá ti ń lòdì láìpẹ́ yìí ẹ má wo agbádá mọ́ mo ní ìwádìí yín ò rí náà ẹ fẹ́ gbàjá àfa lọ́rùn mi nu gbà tó bá yá ẹnì mọ́ dé fìlà mọ́ ó dà ń pa àwọn ọ̀tá náà ti ń gba bí ìwádìí wọn wọlé kí má wàá gbádá wọn wá sí sẹ́tàn tí wọ́n sá ní kí wàá wọ̀ wọ́n ní ẹ mọ bẹ́ẹ̀ ṣe mọ sí ni ṣe bẹ́ẹ̀ rán sáì mí ni kò sọ̀rọ̀ mọ́
kọ́lọ́n sáà máa fi tàwọn tàná kó máa fi kún wa lẹ́ni tàwọn tàná náà lọ́lọ́run fi ń kún yín lẹ́ni ẹ̀yin náà sì bá sí àwọn tàná jẹ́ inú wọn dùn sí pé kèé sọmọ kan péré ní mójútó lé gbogbo tíìmù tó bá já sí pé striker ẹ̀yọ̀ kan péré ló ní kò ní pẹ́ tí ìyàwó fi bà wọ́n torí yóò máa dá wọn lójú pé tá a bá ti fún striker yìí ní júrì nǹkan ó ṣe bàṣẹ rí bàbá Khalifa láàrin iṣẹ́ òun náà sí òun náà táwọn náà ń ṣe tiwọn. ya abudunani la yushrikuna bi shay'an. torí wọ́n sin Ọlọ́run tójú tẹ̀yìn wọ́n á fi nǹkan mi kún Ọlọ́run. wa man kafara ba'da dhalika fa ulaika humul fasiqun. èdè àdéhùn tọ́lọ́ ń ṣe fáwọn tàná tọ́lọ́hún wá ń pè é lérí yín tọ́lọ́hún tún wá dàrin yín rú gbogbo àwọn ìyá wa náà dúró tán yẹ́nyẹ́ yìí gbogbo wọn náà ń dìde náà náwó níbo la ti ṣe fún wọn dé ta tún gbowó àpò wọn. àwa yìí náà bọ́lọ̀ ń ṣe ní kẹ́nu wa mú bérebére yìí tó bá jẹ́ sípà ń kọjú ìjà síra wa ni kò lè pè ilé ò ti dàrú ilé ò ti wó torí gbogbo tó yẹ ká fi protect ara wa táwọn tá bá ń bọ̀ òun láàmú fi bára wa jà Ọlọ́run wa ń tò à ń ríra wa kún lọ́wọ́. alhamdulillah. Ọlọ́run dákun iṣẹ́ táwọn tàná tó ṣe kalẹ̀ Ọlọ́run mọ́jọ́ bàjẹ́. àmín. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́. àmín. fún Sheikhuna Shanzali. àmín. ṣé wàá rí bi dé sí bàbá wa bí tà dáwàkà alukọ̀díyànù ngbàtí bàbá Oganija ń dáwàkà lẹ́ẹ̀kan èrí mi sì tún wú láti tipẹ́tipẹ́ bóhùn yín ṣe máa ń gbẹ̀yàn náà nù yóò kàn máa feel am for body Ọlọ́run mọ́sàájà rí gbé bàbá. àmín. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ o. àmín. ẹ̀yin ó bá ń dígì ń dà mo gbádùn yín tààrà fún Sheikhuna Shanzali. àmín. ọ̀yá yìí bá fún wọn 10,000 níbi mo lágbára nu. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ o. àmín o. fún Sheikhuna Shanzali. àmín. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Hasbunalah. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Shanzali. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Hasbunalah. Bó bá mọ̀ pé onífẹ́ bàbá dénú tányányá. Ìfẹ́ bàbá náà ló sì gbé ọwọ́ yẹn. Iṣẹ́ bàbá náà ló ti gbé ọwọ́ yà yín. Ó sì máa ń gbé bàbá rí oníkálùkù níbi táwọn báyìí. Ó mọ̀ pé bàbá ń rí oníkálùkù níbi táwọn àwẹ̀ yìí. Yorùbá la gún wí kèsè láwùbáwá. Yorùbá là wí kèsè lábáwá. Ọlọ́run ṣe kẹ́sẹ̀ gẹ̀rẹ́. àmín. Sheikhuna Shanzali. àmín. Ọlọ́run ṣe kẹ́sẹ̀ gẹ̀rẹ́. àmín. fún Sheikh Hasbunalah. àmín. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Shanzali. Ọlọ́run ṣàforíjì rẹ̀ fún Sheikh Hasbunalah. Ọlọ́run ṣe kẹ́sẹ̀ gẹ̀rẹ́. àmín. fún Sheikhuna Shanzali. àmín. Ọlọ́run ṣàforíjì rẹ̀. àmín. Sheikh Hasbunalah. Olúwa Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Shanzali. Alhaji wa Ọlọ́run Mati Allah. ṣàforíjì rẹ̀ fún Sheikh Hasbunalah. Ọmọ Maridiya. ṣe gẹ̀rẹ́ Ọlọ́mọ jẹ́ Zubairu. fún Sheikhuna Shanzali. Gbogbo ẹ̀yin tó Ọlọ́run wà ṣe níkàlẹ̀. ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Shanzali. Gbogbo yín tó wà Ọlọ́run níkàlẹ̀. ṣàforíjì rẹ̀ fún Sheikh Hasbunalah. Ìyàwó Arìbìdésí. fún Sheikhuna Shanzali. Ọlọ́run ṣàforíjì rẹ̀ fún Sheikh Hasbunalah. Ọlọ́run ṣe wá ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Shanzali. Ọlọ́run ṣe ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Shanzali. Ọlọ́run ṣàforíjì rẹ̀ fún Sheikh Hasbunalah. ṣe ká ṣe gẹ̀rẹ́ fún Sheikhuna Shanzali. Ọlọ́run ṣàforíjì rẹ̀ fún Sheikh Hasbunalah. La ilaha illallah Shanzali. La ilaha
شانزلي لا إله إلا الله شانزلي لا إله إلا الله لا إله إلا الله شانزلي 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 الله أكبر الله أكبر الله أكبر كبيرا أفاوى أكبر مولانا نقيب الأشراف أدام الله حياته وسوى سنا تنيا فوا تنيا الحمد بي لله أدو ما وابي أدا بي وانا ماريا كوني بيبون كان Ọlọ́run kó wọlé àná Muhammad àlékún àlàáfíà Ọlọ́run bá wa ṣe fún yín o. Àmín. Ọlọ́run má fa aburú kankan ṣe yín o. Àmín. Ọlọ́run Nábì lọ́dọ̀ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Wala hawla wala quwwata. Illa billahi al-aliyyil azim. Bẹ́ẹ̀ bá máa ń wo bọ́ọ̀lù bí mi báyìí ó mọ̀ pé ọdún méjì kan ń bẹ tó kọjá tó yẹ Arsenal gba líìgì àmọ́ gbà tó yẹ pé Saka nìkan striker bó bá ti rẹ̀ òun báyìí dé líìgì ń bọ́ lọ́wọ́ wọn ni. Bẹ́ẹ̀ni. Ìwọ náà ò ní sáyìn striker kan sáyé ẹnu ọ sáyìn tó tóbi mẹ́ta mẹ́rin. Bẹ́ẹ̀ni. Ó ti máa gba líìgì. A máa lọ sọ́dọ̀ bàbá wa gbà.